ni kí ẹ fẹ́ kíyàn kẹ́ mọ́ fọwọ́ ra èèyàn lórí. Ẹ fẹ́ mọ́ kíyàn, ẹ mọ́ fọwọ́ ra onítàn lórí bí ẹni pé ẹ fẹ́ gba gbogbo kádàrá gbogbo ògo ẹ̀. Èwo ni gbogbo eléyìí? Mo mọ sábà rí kíní mọ́ trend fọmọ yìí. Mo mọ sábà rí pé àwọn èèyàn fẹ́ mọ́ kí, wọ́n máa fẹ́ mọ́ fọwọ́ ra lórí. Kí ló dé? Please cut it off. Ẹ má kíyàn bẹ́ẹ̀ yẹn mọ́. Kò dáa. Because people are watching you. Ẹ ní mọ̀ gbà tí kámẹ́rà yín. Gbogbo ara kìkì fúnra. Ọmọdé yìí Pella yìí, ìfúnra rẹ̀ ti pọ̀ jù. Ẹ rí pé tó bá ti ń kí wọn báyìí, ó náà mọ̀ pé wọ́n máa fẹ́ mọ́ target orí òun. Immediately mo dá padà fún wọn. Túndé Perry náà ṣe bẹ́ẹ̀ ní one of his videos. Immediately ó dá padà. Nísìnyí ẹ̀yin ti tèmi, àwọn tó ń ṣe bẹ́ẹ̀, àwọn tó fọwọ́ ra àwọn èèyàn lórí yẹn, àwọn lè má count minutes sí. Maybe bínú wọn ṣe dùn tó, involuntarily reflex action òun ló fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ní ayé tá a wà ń sìn, ẹ̀yin tèmi, ó yẹ kí èèyàn count minutes sí everything. Òun náà ní irú àpẹẹrẹ báyìí. So Pella instead tí wàá fi máa rìn tí ọkàn rẹ̀ ò balẹ̀ tó jẹ́ wípé orí ẹ̀ ni wọ́n target láti fọwọ́ kàn bóyá torí ìdùnnú náà ni o. Why not kó wá cap kó máa sábà máa wọ cap. In so doing wàá rí pé at least irun ẹ̀ kọ́ ni wọ́n fọwọ́ kàn, àárín orí ẹ̀ kọ́ ni wọ́n fọwọ́ kàn. Ó náà dẹ̀ ṣàprápra immediately báyìí ó máa dá padà fún wọn ni. Ó sọ fún Túndé Perry pé má fọwọ́ kan orí mi o, ẹ má fọwọ́ kan orí mi o. Why tó jẹ́ pé every time orí ẹ̀ lẹ́ máa fọwọ́ kàn. Tẹ́ bá dẹ̀ wo fídíò Túndé Perry tí mò ń show nsìn, ẹ rí i pé àwọn guys kan wá pàdé ẹ̀ kò fọwọ́ ra àwọn yẹn lórí náà, kò fọwọ́ ra àwọn yẹn lórí. So gbogbo orú ọ̀rọ̀ báyìí ó máa jẹ́ kí èèyàn ní ìfúnra. Ṣó yé yín? Ọmọ yẹn náà ọmọ kékeré ni ó ń ṣe láti protect ògo ẹ̀. So Pella instead of like that tó mọ bẹ̀rù every time, tó mọ bẹ̀rù pé wọ́n fọwọ́ kan orí ẹ̀, máa wọ cap. Irú cap wo ní round one báyìí again is even good for you tó máa round ẹ̀ tán pátápátá tí kankan ò ní sílẹ̀ ní àárín orí ẹ̀ àbí ìsàlẹ̀ orí ẹ̀ àbí kírun ẹ̀ sílẹ̀ lẹ̀. Ẹ̀yin náà tẹ́ bá kíyàn, ẹ má kíyàn mọ́ pẹ̀lú orí. Ẹ má tap orí èèyàn mọ́, ẹ má tap ọpọlọ èèyàn mọ́. Àwọn èèyàn rí the minute sí. Ìgbà tẹ́ ẹ rò pé kámẹ́rà máa mú yín, ó máa capture yín. Like náà ayé kámẹ́rà la wà. Anything tẹ́ bá ń ṣe, you may not notice, ó máa kámẹ́rà ẹ̀. Nǹkan ọdún akóyèdún, ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀ láyé. Tọmọtọmọ tẹbí tará lálùbọ́ríkà insha Allah. Nífẹ̀ẹ́ ní kankan ṣàwátì inú wa. Ẹ tẹ àmì àsìpàṣẹ ìníjọ́ ọdún. Ẹ mọ̀ tàmí, ẹ ṣàmì. Bẹ́ẹ̀ ṣàmì àmọ̀gbà tí áńgẹ́lì Ọlọ́run kọjá. A ò mọ ẹnu èèyàn tí àdúrà máa gbé gbà. Ẹ ṣàmì.